ṣẹlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá mi kan tí ẹ pè mí tí a fọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí conference call ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àdúrà tẹ́ gbà fún mi mo dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run á bá mi gbà tiyín náà á jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé gan ni ilẹ̀ bàbá wa kò ní bàjẹ́ iṣẹ́ ọwọ́ ìwọ àti mi ni kì í ṣe àdúrà nìkan bàbá ṣe ń ṣe àdúrà a máa fi ṣẹ́ tì í wọ́n wá jẹ́ níbi tí a ti fọ̀rọ̀ jomi tó rọrọ̀ nípa ìtẹ̀síwájú ìran kóòtù ajíire Yorùbá wọ́n wá jẹ́ kó yé mi wípé àwọn nǹkan kan wà tí bàbá Tinubu tí wọ́n ní láti múlò àsìkò tí wọ́n wà yìí àsìkò agídí kọ́ ṣe mọ̀ pé bàbá dẹ̀ ti sọ́nà nínú ọ̀rọ̀ wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé stubborn politician ni wọ́n ṣùgbọ́n àwọn bàbá mi wá ń jẹ́ kó yé mi pé kí bàbá Tinubu kí wọ́n gbọ́mọ́nú wọn kí wọ́n má ro nípúrò wípé second term tàǹfààní ara wọn wípé dandan wọ́n rí nǹkan ṣe wọ́n ṣàní láti wà ń bẹ̀ ní second term wọ́n ní kán wo ilẹ̀ kán wẹnu ọkọ́ kán wo oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ tó já sí wípé àwọn náà mọ̀ wípé ohun tí bàbá Tinubu tójú wọn ń rí lọ́wọ́ àwọn nọ́dẹ́nà ń bẹ àwọn Cabal kì í ṣe kékeré àwọn náà ò lè ròyìn tán èyí ni wọ́n wá ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ sí bàbá Tinubu wípé kí bàbá Tinubu àti pé Nàìjíríà pé kíní kò rọrùn ṣùgbọ́n tí ẹ bá padà fún gbogbo wa ní regional wọ́n ní ó máa benefit gbogbo south okùn ìgbèkùn tí wọ́n fi sí wa lọ́rùn á bẹ̀rẹ̀ sí ní tú á máa rọrùn fún wa láti tú regionally á stop nǹkan tí wọ́n pè ní ọ̀rọ̀ terrorism regionally á stop ọ̀rọ̀ wípé dandan wọ́n ní láti islamize Nàìjíríà á dẹ̀ stop ọ̀pọ̀lọpọ̀ ìnira tó ń dé bá Nàìjíríà as a country àti àwa ọmọ Nàìjíríà ṣùgbọ́n ọ̀rọ̀ mi yẹn ò ní tí lè yé yín dáadáa mo wá ní fídíò tí mo fẹ́ kí ẹ̀yin náà gbọ́ kẹ́ ẹ bá mi fi etí inú tí ọmọ ìjò ń lò kí ẹ bá mi fi gbọ́ ọ̀rọ̀ yẹn má sáré gbọ́ farabalẹ̀ kó gbọ́ kó jẹ́ kó sink kí ìwọ náà kó wá wò bóyá nǹkan tí a jọ ń sọ yìí bóyá òótọ́ ni àbírọ́. If you don't want to survive, don't create it. What we have is we have mushroom federal babies. That is the state. Because I even like the National Assembly want to create more states, more local government. Those are mushrooms. And the terrorists those are the federal government wants to create more states. They want to create more mushroom states, one federal babies that the terrorists will just pick and swallow. But when you create Oduduwa Republic or even region, you create Kwararafa region, Biafra region, Niger Delta region, Midwestern region, and create all this. There is no terrorist that will go there and come back alive. Because you will have mobilized at least 2.5 million able-bodied people who are ready to die for their land. If you return all the soldiers that are in the military, go back to your region. Those that are looking like they are helpless in the Nigerian army, when they come back to their own regional army, Republic army, you'll be surprised. The terrorists cannot stand them. Now the Fulani is enjoying what you can call, they are united, they have all the powers, they have all the connections to the outside to help them. Oduduwa doesn't have any country that is helping them. The Middle Belt doesn't have any country that is interested in their welfare. But Fulani has Turkey, Iran, and all those places backing them in this project. The youngest, even a primary school level pupil in Fulani, knows how to assemble AK-47. Our graduates, of all these people that I'm talking about, I've never seen an AK-47 before. So they are far ahead in their militarization. So the other zones who are not yet militarized should be held to militarize themselves before the Fulani assume that when they conquer the national army, Nigerian army, or when they overpower Nigerian army to submission, then all of us have been conquered. It's a wrong assumption that the president should help us to correct. Àlàyé tí bàbá ìṣẹ̀ṣẹ̀ kò múnádóko lọ́dọ̀ ti tèmi mo jókòó mo lísì sí again and again and again ó múnádóko ó dẹ̀ máa ṣe wá láǹfààní tí bàbá Tinubu bá lè mú idea yìí lò kò ní tí sí orúkọ president kan tó jẹ nínú Nàìjíríà tó máa tó titi yín history ò dẹ̀ ní gbàgbé yín both home and abroad káàkiri àgbáyé wípé ẹ ṣe gudugudu méje ẹ ṣe yàyà mẹ́fà tí bàbá Tinubu bá wá fẹ́ ro àròjinlẹ̀ tán pátápátá
nílẹ̀ Yorùbá tẹ́ ṣàánú gbogbo àwọn ọmọ kóòtù ajíire Yorùbá pátápátá ẹ rí wípé tẹ́ ẹ bá mú kinní yìí lò á ṣe yín láǹfààní á sì benefit fún àwa á sì ṣe ìran wa láǹfààní ẹ máa yọ wá kúrò nínú ìgbèkùn hílà hílo inú fo ẹ̀dọ̀fo àti ìgbèkùn tí gbogbo wa tá a wà lọ́wọ́ àwọn Cabal tó fi já sí wípé gbogbo àwọn leaders and elders wa wọ́n lè ṣe gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe torí wọ́n mọ̀ wípé ọ̀rọ̀ wọn Nàìjíríà wọ́n á sásá bẹ́ẹ̀ ìgbà yẹn kò ní sí yẹn mọ́ any governor minister senator títí dórí local government chairman chairperson councillor tó ń gba revenue allocation kan tó fi ṣe wàá sọ fún wa nǹkan tó di ẹ lówó tó máa lóòrí ṣẹṣẹ nǹkan tó fowó yẹn ṣe wàá lè sọ ojú àkojú ẹnu á rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ á ríra wa tán sí finish á sí àwọn bẹ́ẹ̀ kí bàbá kọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibo ẹgbẹ́ ríjọ́nà kalẹ̀ ẹpín ti Yorùbá fún Yorùbá ẹ jẹ́ kí Biafra kan ní tiwọn ẹ jẹ́ kí South South Azuana kan ní tiwọn ẹ jẹ́ kí Arewa kan ní tiwọn Middle Belt àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹpín sọ́nà mẹ́fà tàbí wá sọ̀rọ̀ wípé lénìí ẹ rí wípé lára àwọn nǹkan tí àwọn Cabal àwọn nọ́dánà tí wọ́n fẹ́ fi ṣẹ́ ogun àwa Nigerians especially àwa ti South ó sìn àwa láwa on their table torí wọ́n ti rí pé wọ́n ti conquer ti North South gangan òun ló pa wọ́n lóǹgbẹ́ ìsìn tí wọ́n mọ ọ̀nà tí wọ́n fẹ́ gbà láti fi conquer South bí wọ́n ṣe ti North ìdí nìyí tí wọ́n ṣe ọgbọ́n méjì ni wọ́n ń dá báyìí tó dẹ̀ ti ń work lọ́wọ́lọ́wọ́ mọ́ bàbá Tinubu lọ́wọ́ tí bàbá Tinubu ò notice tó jẹ́ eré second term àsápajúdé òun lẹ̀ ń sásà ìkíní ni wípé wọ́n fẹ́ dẹ́rù bà gbogbo ọmọ Nàìjíríà especially àwa South láti lè má darapọ̀ mọ́ iṣẹ́ army iṣẹ́ sójà láti protect country wa àtàwọn èèyàn wa àti dúkìá tó bá nírọ́ ni mo pa ṣé ìwọ lè bọ́ síta lónìí kó advice pé kí àwọn brothers and sisters wa tó jẹ́ youth kí wọ́n lọ gba form kí wọ́n lọ join army wa kò gbẹ́ ẹnu tèmi torí ìwà tèmi ti mọ̀ wípé wọ́n máa waste ẹ̀mí wọn ni kò dẹ̀ sí compensation kò sí ìkọ̀kọ̀ tó máa ti bẹ̀ jáde no justice or whatsoever àárí gbogbo bó ṣe ń lọ àwọn army original ọmọkọ Nàìjíríà ṣe bí gbogbo wọ́n fi gbogbo ìgbà ṣe fídíò wọ́n update wa wọ́n jẹ́ ká máa rí bí ọ̀rọ̀ army Nàìjíríà bó ṣe rí ó ti di rádaràda àwọn Cabal the northern Cabal wọ́n ti hijack military wa ní Nàìjíríà terrorist òun ni wọ́n kó síbẹ̀. And this is one of their plan. They are doing this purposely because of we the Southerner. Láti lè chase wa away kí a má lè join military. Ìgbà fẹ́ di àwọn brothers wa sisters tó jẹ́ youth o, àwọn náà di army o, wọ́n lè jà fún wa láti dáàbò bò wa. Wọ́n ò fẹ́. Ẹ rí wípé nísìn kò sẹ́nibọ̀dì tó lè sọ wípé kẹ́nibọ̀dì ní South kó lọ join. Gbogbo everybody ló dẹ̀ mọ̀ bó ṣe ń lọ, kò sẹ́nibọ̀dì tó join. Pín ní ṣí báyìí ni àwọn army àwọn sójà tó ń defend Nàìjíríà bó o bá wo population wa àti over bí 300 million gbogbo army tó ń ṣọ́ gbogbo wa pátápátá bóyá náà wọ 500,000 mi ìrò pọ́n wọ 1 million ká lè má mọ bí gbogbo kìíní yẹn plan wọn bó ṣe ń succeed lọ lójú ayé wa a dẹ̀ ń rí a dẹ̀ fold arms a dẹ̀ ń wò. Wọ́n ò fẹ́ kí South wá sódà àwọn ló máa take over wọ́n á lè pa anybody tó bá fẹ́ pa able at any time just the way they are doing now. Tẹ́ bá wá rí wọ́n ti ṣe títí bẹ́ẹ̀ wọ́n ti gba Kwara irọ́ ni mo pa Ọ̀yọ́ Ọ̀ṣun lókù tó máa gbà bọ̀dẹ̀ bíi ti Kwara torí ìdí tí wọ́n ṣe rí Kwara gbà nítorí ẹ̀sìn Islam Ọ̀yọ́ àti Ọ̀ṣun àwọn lókù báyìí táwọn náà tó máa gbà bọ̀dẹ̀ tó máa fi rí ilẹ̀ Yorùbá tó máa fi rí kọ́ńkà ṣùgbọ́n ó ní tí bàbá Tinubu tí ẹ bá lè gbé ríjọ́nà kalẹ̀ bá ṣe ń sọ yìí tẹ́ ẹ wá kó ní South o tẹ́ ẹ ní pé kí wọ́n recruit army ní South tí ò ṣe pé ẹ ń kó wọn lọ sí North ẹ má dẹ̀ kó ti North wá sí South ẹ rí bàbá Tinubu bí àwọn èèyàn wá ṣe máa túyáyá síta láti lọ ṣe kí ni láti lọ gba form torí wọ́n ti mọ̀ wípé ní South ọ̀dọ̀ wa bẹ̀ ibẹ̀ náà ni wọ́n máa wà náà ti máa train wọn ibẹ̀ náà dẹ̀ ti máa ṣiṣẹ́ kì í ṣe pé máa kó wọn lọ sẹ́nu terrorist ṣé ẹ rí tí Yorùbá bá ní bẹ́ẹ̀sì wọn ṣe mọ̀ pé bàbá Tinubu tàbádẹ̀ wo kinní yẹn wọ́n ti gbé army base kan wá training kinní wọ́n ti gbé sí Òṣogbo
tí bàbá bá lè follow ẹ̀ up bẹ́ẹ̀ wọ́n ti pín gbogbo basis yẹn wọ́n ti pín káàkiri sí gbogbo 6 geopolitical zone kí wọ́n wá sọ pé kán recruit kó ní kálukú kan wà ńbẹ̀ kán ṣe training wọn kán dẹ̀ má ṣiṣẹ́ ńbẹ̀ kán má kó wọn lọ sí north kí ikú wá pa terrorist tó fẹ́ wá sí láti north tó fẹ́ wá pa àwọn èèyàn ní south nǹkan gan-an tó wá fẹ́ ṣẹlẹ̀ ká wá rí àbí kí lẹ́ni mo sọ that is number 1 wọ́n ti dẹ́rù bà south ọ̀nà tí wọ́n fi ní conquer south òun ni kí bàbá Tinubu gbé ìgbésẹ̀ yẹn o mi ìmọ̀ bóyá àlàyé mi ìmọ̀ bóyá ó ń yé yín mi ìmọ̀ bóyá ó ń yé yín omi àmàtẹ̀yìn wọ̀ bí ilẹ̀ Yorùbá lẹ́nu bàbá Tinubu tẹ́ bá kùnà láti ṣe lé àwọn nọ́dẹ́nà wọ́n ti Cabal wọ́n ti conquer north south ló kù tó múra lọ́wọ́lọ́wọ́ and ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ ṣe lálàyé pé nǹkan kejì tí wọ́n lò òun ni láti gbé àwọn foreign country tó jẹ́ àwọn tó islamize tó jẹ́ pé wọ́n sponsor islamization láti gbé army base wọn wá sí inú Nàìjíríà especially the coastal area láti wá jókòó síbẹ̀ bí bàbá Tinubu bí a ṣe pariwo títí pé kí wọ́n má lọ sí Turkey tí wọ́n padà lọ partner pẹ̀lú Turkey láti gbé army base wọn láti gbé wá sí coastal area káàkiri ní the whole of Nigeria wọ́n máa gbé wá sọ́dọ̀ wa àdẹ̀mọ iṣẹ́ tó wà lọ́wọ́ àwọn Turkey wọ́n wà lára àwọn tó sponsor islamization and these are the set of countries tí wọ́n báàkì àwọn northern Cabal láti ṣe kíni láti ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ tó fi ajáàkì Nàìjíríà bí Iran bí Turkey bí Kuwait bí Saudi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí Fúlàní wọ́n ní backup àwọn people wọ̀nyí wọ́n pump owó fún wọn wọ́n dẹ̀ ń kó ammunition lé wọn lọ́wọ́ ṣùgbọ́n ṣàwa Yorùbá ṣá ní backup one country kan ní western world tó ń fún wa ní support we don't have dẹ̀ ready láti lọ wá kíní yẹn ká ṣiṣẹ́ yẹn wípé a ní láti mú lẹ́ka wà in partner pẹ̀lú àwọn other foreign country èyí tó yẹ ká fi ṣe ọ̀tẹ̀ là ń bára wa ṣe ìjà là ń bára wa jà àwọn tó bá fẹ́ ṣe àgbógun tì wọ́n wọn á ní rọ́ ni wọn á ní fẹ́ gbowó wọn á ní gbá ni wọn á lóyún kinní kan wọn á ní kinní kan ni here we are today kọ́lọ́ má jẹ́ kí omi tẹ̀yìn wọ̀n gbé south lẹ́nu ìran Yorùbá ṣé ẹ̀ ń dé ibẹ̀ nìkan kọ́ là ń lọ ẹ tẹ̀lé mi lẹ́ẹ̀kan sí. Take a look at this video. You will be surprised to see what these people are mining inside this hole in northern Nigeria. What they are mining inside this place, gold. You will be surprised to see how deep this place is. And they go inside. I don't even know how they survive inside this hole. The thing is very, very deep. And they go inside there to mine the gold. And the major factor that is fueling insecurity in the north is illegal mining of natural resources, especially gold, in the northern part of Nigeria. This illegal mining operation has created a lot of powerful criminal networks, armed groups, and illegal revenue sources, which contributed to worsening insecurity in the north. Just look at this. You can see this person you are looking at is in the deepest part of this mining hole. I don't even know how they breathe, how they cope with mining inside this place. You can see those things that are mining. These are the golds. You can see. Golds. Just look at. This thing is very, very, very deep. And they go inside here to mine. They are not even afraid of this thing collapsing on top of them. And this mining is illegal, and the federal government is doing nothing. These are the resources that are supposed to be in the control of federal government, but because they are in the north, the government is afraid of doing something. The Chinese people are the ones in charge of this mining operation in the north. Last time, so many people raised the alarm, including Adam Sociopolitical, that Chinese people are the ones arming bandits in the north to protect them as they carry out their mining activities. Just look at the golds. These are golds these people are mining. And the money that is generated from this is not accounted for. It is only few individuals that are eating the money that are in charge of these things that are happening. But oil in the Niger Delta belongs to federal government, but the gold in the north belongs to north. Bí wọ́n ṣe ń wá gold ní northern part of Nigeria, the same gold tó yẹ kó belong
sí the whole of Nigeria bí crude oil Niger Delta àti the rest of South bí ó ṣe belong sí Nigeria ṣùgbọ́n ti northern part ó belong sí north. Ṣé ti rí ọgbọ́n tí àwọn Cabal tí wọ́n dá tí a bá ń sọ wípé wọ́n fẹ́ islamize Nigeria ẹ̀yin mùsùlùmí ọ̀dọ̀ mi ẹ farabalẹ̀ kẹ́ listen sí mi ò against ẹ̀sìn yín. Wọ́n kàn fẹ́ gbé kinní yẹn sí abẹ́ láti lè fi weaken ìrònú yín kí wọ́n lè rí yín kó láti enslave yín. Ìdí méjì òun ni àwọn Cabal ṣe fẹ́ islamize Nigeria for their own benefit, not kì í ṣe wípé láti islamize Nigeria láti gbé Nigeria ga àbí move forward. Wọn ò islamize Nigeria wípé kí gbogbo Nigeria kan become an Islamic person láti lè ṣe kíni láti sọ Nigeria di ilẹ̀ mímọ́ àbí láti gbé Mẹ́kà wá àbí láti mú nǹkan kan tó wà positive wá nítorí ìdí méjì fún àǹfààní ara wọn. One òun lórí bẹ̀yẹn mineral resources. Àwọn solid minerals wa wọ́n ó ti máa ń gbọ́ wípé Nigeria is so richly in solid minerals. Kò sí nǹkan náà tó fi build anything ní ayé ta wá sí tí ò ní nínú Nigeria. Wọ́n wá wò wípé báwo ni gbogbo kinní yẹn ṣe máa wà ní under àwọn, especially our crude oil and so many other things. Ó wà lára ìdí tó ṣe fẹ́ islamize Nigeria. Tó bá ti lè islamize Nigeria, ṣorí governor ẹ kò relevant mọ́. Senator ẹ, minister ẹ, gbogbo everything kò relevant mọ́. As a matter of fact, any president tó bá fi jẹ, tó bá ti islamize Nigeria, ó kò wá ń bẹ̀ bí figurehead ni. Head of Cabal, òun ló máa make officially prime minister tí ìwà tèmi ti ń gbọ́ fìrìfìrì bí for so many years. Òun ló máa decide in Nigeria, òun ló dẹ̀ máa jẹ́ olórí gẹ́gẹ́ bí Ayatollah ní Iran. Ìdí ni wípé gbogbo mineral resources, solid minerals, everything, gbogbo everything is going to be under them. Àwọn Iran, wọ́n dẹ̀ support wọn to do this, to achieve this. Bẹ́ẹ̀ náà at the same time, ni Turkey support wọn to achieve this, including Saudi, including Kuwait, and some other countries. Tó máa benefited from all those things. Kó lè máa mọ̀ wípé kí ọ̀rọ̀ tá à ń sọ kò kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn, mo fẹ́ kó gbọ́ ọ̀rọ̀ mi yé. Ìdí gan tó ṣe fẹ́ islamize Nigeria nìyẹn. Torí mineral resources wa to be under their control. Tó jẹ́ sí wípé bó bá rí lórí ilẹ̀, even one tí islamize Nigeria tó bá discover any solid mineral tó bá lọ register àbí anything, automatically ó ti mọ̀ ipò ti become tìjọba, either for the state or for the federal. Ní oore ọ̀fẹ́ mọ́. Àwọn plan tí wọ́n ní leléyìí. Ṣó wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan burúkú máa ṣẹlẹ̀ tó jẹ́ sí wípé ẹ̀yin mùsùlùmí tí ọ̀rọ̀ òye ẹ máa rò wípé ó máa yọ yín kúrò, kò lè yọ yín kúrò. Àjọ máa jìyà yẹn ni. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé tí ọ̀pọ̀lọpọ̀ wa ń gbé tó ń dùn mọ́ wa tá à ń ṣe yùngbà tá à ṣe ń complain kò ní sí irú ẹ̀ mọ́ o. Mo fẹ́ kó mọ̀ o. Ṣó rí àkọ́kọ́ náà, ṣó rí èmi ní internet, a ní access sí internet, ẹ ń ra data, ẹ ń ṣe gbá, ẹ ń mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ all over the world and so on and so forth. Wọ́n lè ṣé o mọ̀ wípé sọ́tẹ̀nà sọ́kọ́dọ̀ ti ń sọ láìmọye ọdún tó ti pẹ́ tí ò bá ṣe páwa Nàìjíríà sá dìde tá a pariwo mọ́ wọn. Ṣé o mọ̀ ipò tí ń sọ wípé terrorist, act of terrorist, òun ni ọ̀rọ̀ social media tó jẹ́ sí wípé tí ẹ bá fàyè gbà tí wọ́n islamize Nàìjíríà, ẹ ò tún gbọ́ nǹkan tó ń jẹ́ íńtánẹ́ẹ̀tì mọ́. Òun ra data, òun lọ sórí Facebook, YouTube ni, TikTok ni, Instagram ni, ẹ jókòó síbẹ̀ ẹ ṣoríṣiríṣi, gbogbo èèyàn ó di wẹ́lò. Tí ì mọ̀ nǹkan kan. Ṣé wá ní paríparí ẹ̀? Kò sí any western world kankan tó ń bọ̀ wá ṣe kíni, tó ń bọ̀ wá tá a máa pariwo pé ẹ wá gbà wá tó máa ní oore ọ̀fẹ́ láti wá dá sí ọ̀rọ̀ yẹn. Àbákù la ṣe wúrẹ́ from generation to generation, wọ́n máa enslave wa ni, modern slavery. Ṣorí ìwọ tó bí kìkìdá tó yẹ pé gbogbo ọmọ tó bí obìnrin ni tó ń mú yangàn torí láyé ìgbà tó dúdú a máa ń bìlífì pé tó bá ti bọ́kùnrin ò tí ì rọ́mọ bí torí ọkùnrin ló lè ṣe gbọ́, ọkùnrin ló lè ṣàwo, ọmọ obìnrin tó bá ti dàgbà gbogbo wàhálà tó bá ṣe ó ti gbé lọ sílé ọkọ kìnìkan wọn
ṣùgbọ́n láyé tá a jọ wà yìí ìwọ náà ti rí pé president obìnrin ti ń jẹ president ní Áfíríkà tá a bá kọ̀ntínú bá ṣe ń ṣe yìí wàláhì lọ́jọ́ kan obìnrin á jẹ president Nàìjíríà obìnrin máa bẹ̀rẹ̀ sí ní jẹ gómìnà ṣùgbọ́n ọdẹ islamization àwọn kàbá yìí ibo ló ti rí wọn á jẹ́ kó yé ẹ wípé Quran ò fàyè gbà ní obìnrin ò ní ayé lọ́dọ̀ wọn á ní obìnrin ò ní life lẹ́yìn pé kó lóyún kó bímọ kó máa tún léṣe kò tún sí nǹkan míì kó máa feed cow àti goat nǹkan tẹ́ wálé ayé wá ṣe ẹ̀yin mùsùlùmí ìran mi mo máa ń wọ̀nà yín mo máa ń bẹ̀ yín ẹ má jẹ́ agbómọ́ tinú wa kọ́rọ̀ wa má padà wá dàbí ẹlúùlù tó pe òjò tí ò mọ̀ pórí ara òun ló fẹ́ rọ̀ sí ẹ máa rò wípé minus yín torí ẹ̀yin jẹ́ muslim àbí torí ẹ lọ kọ́kọ́ arabic ẹ kọ́ kan wọ́n ìgbà tá pariwo títí Kwara títí tọ́lọ́mọ ìyá àwọn ni nígbà tó ṣe tán tí wọ́n dìde tiwọn ṣé wọ́n padà rántí bóyá ọmọ ìyá wọn ni àti kúkúrú àti gúgùn àti mùsùlùmí àti tí ò mùsùlùmí ṣé wọ́n lé wọn dànù kúrò lórí ilẹ̀ wọn ṣé gbogbo wọn ò dígbà wọn ò di àgbọ̀n wọn ò sádànù ṣé ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣe mùsùlùmí mo kàn fẹ́ kó understand gbogbo oríṣiríṣi nǹkan tó máa dé bá wa tí ẹ bá fi ọ̀tẹ̀ tí ẹ jẹ́ kí ojú yín là kí iye yín ṣí wípé àwọn pípù yìí wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ gbé ọ̀rọ̀ ẹ̀sìn láti fi brainwash in order to penetrate láti gba yí ẹ̀ lọ́wọ́ ẹ̀ ni kò tún tí ì tọ́ síbẹ̀ tó tẹ̀lé ni. a ti mọ̀ pé gbogbo ààfin ọba ilẹ̀ Yorùbá pátápátá ọ́fíìsì ìjọba ni kì í ṣààfin kì í ṣe ààfin tó bá jẹ́ pé ààfin ni lóòótọ́ ó yẹ kẹ́ ẹ lẹ́nu ọ̀rọ̀ lórí ìlú yín but ẹ ní ngbé kí wọ́n ti ẹ̀yàn yín síbẹ̀ ni ìjọba ní yẹ̀yìn síbẹ̀ kò sí nǹkan kan tó fi ń yan ọba mọ́lẹ̀ Yorùbá kò sí ìjọba ẹni tó bá rí ni bẹ́ẹ̀ bá jọba APC ẹ jọba PDP òun náà nílùú fi ń dàrú mọ́ gbogbo yín lórí lẹ́ẹ̀ rójútu ìlú yín ẹnu yín ò ká lù yín ẹ lè tún ìlú yín ṣe ẹ lè tún tò ẹ lọ sílẹ̀ Haúsá ṣé bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe tiwọn ṣé bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe tiwọn kò sáṣẹ lẹ́nu ọba mọ́ ń gbọ́ ńgbà tó bá ti ń gbàgbé ìrùkẹ̀rẹ̀ sórí tébù local government chairman bóòlù adé ti fẹ́ pẹ́ lórí adé tẹ́ lọ́n dé sọ́tẹ́ẹ̀lì bóòlù adé òun ti fẹ́ pẹ́ lórí àṣẹ ò lè pẹ́ lẹ́nu torí pé kìí ṣàṣẹ yín àṣẹ ìjọba ni tá ń yọ yín bí ẹ ń yọ jìgá ó mà ṣe o bẹ́ẹ̀ àwọn bàbá yín tó sẹ̀yìn lẹ̀ tẹ́ fi bọ́ sípò wọn wọ́n ń wò yín báyìí o wọ́n wò yín gbé ọ̀pọ̀lọpọ̀ míì kan wọ́n yàn yín síbẹ̀ ni kìí ṣorí ipò bàbá yín lẹ́gùn ìgbàgbà táwọn ọmọ àlè bá ti ń dórí ipò táwọn ọmọ àlè ti ń dórí ọba táwọn ọmọ àlè ti ń da láṣẹ wọ́n máa yí ojúpọ̀nà ìlú padà wọ́n á yí àṣà àti ìṣẹ̀ṣe ìlú padà wọ́n sì wá ń ba gbogbo ìlú kọ̀ọ̀kan jẹ́ báyìí ẹ wá sọ Kwara di central base tó fi ń wọlé ní tí ń ṣẹlẹ̀ ń Kwara lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo ilẹ̀ Yorùbá tẹ̀ bá dìde gbogbo ẹ̀yin àfáà ilẹ̀ Yorùbá tẹ̀ bá dìde 2027 ẹ ké ṣẹ́gi ẹ̀kún kò sẹ́ni tó máa bá yín dá sí ìgbà náà gbogbo ìlú anybody yín ló máa wọ̀ ní tó ń bẹ ń Kwara lọ́wọ́lọ́wọ́ yìí torí pé kí ni ibi iná wọn ti ń gbà wọlé lọ sọ́dọ̀ yín náà Ọ̀ṣun ẹ dìde Ọ̀yọ́ ẹ dìde Ògùn ẹ dìde tẹ́ ẹ bá dìde pàápàá jùlọ ẹ̀yin tẹ́ jáfà tí wọ́n ayé ń gbóhùn yín bẹ́ẹ̀ ṣe ń ṣe kéṣẹ́ tí gbogbo ayé ń gbọ́ yẹn tẹ́ ẹ ń jánu kìnìkan ẹ ṣe ti gọ́ọ̀mẹ̀ntì náà ẹ bá jọba sọ̀rọ̀ tó bá yẹ pé lóòótọ́ Ọlọ́run ló ran yín níṣẹ́ tẹ́ pé ẹ máa dá sí ara yín jẹ́ tí èsì ń tẹ́ ẹ fẹ́ jẹ tẹ́ ẹ fẹ́ mu owó oníkòmọ owó olóko owó oníyàwó tó bá yẹ pé tí bá ṣe òun lẹ̀ ń wá kiri tí bá ṣe òun lẹ̀ tẹ́mi àwọn yẹn bá válù sí yín lóòótọ́ ẹ sọ̀rọ̀ síjọba tẹ́ pé ẹ bẹ̀rù Ọlọ́run yẹn ẹ jíṣẹ́ rẹ̀ ẹ jẹ́ fáwọn ìjọba they are wasting the life of people the poor masses are dying every day ojoojúmọ́ náà ń pa àwọn èèyàn wọ́n dẹ̀ ń gbé wọn pa ìlú kọ̀ọ̀kan ti ń tú so tó bá jásí pé bóyá ń rí báyìí lọ tẹ́ ẹ sọ̀rọ̀ ẹ ti gbàgbé ni pé ní tó bá sunkún símú tí ò bá wá níkun á wá ní kẹ̀lẹ̀bẹ̀ ẹ sunkún símú ni ìjọ tó bá ń wá ní kẹ̀lẹ̀bẹ̀ nílùú ẹnì kọ̀ọ̀kan yín ẹ mọ̀ pé ẹ mọ̀ pé èbó èjẹ́ lúkú èbó kìí jẹ́ lúkú ibi tẹ́ ẹ bá dé yìí. My Nigerians in Europe, hello. How do you send money to your family back home in Nigeria? I am introducing a new app to you called Lemfi app. Go to Google Play Store now. Download Lemfi app. Yes, and use it to send money to your family, friends, and loved ones. They are trustworthy, they are reliable, and with a good rate. Do you know that if you send money through Lemfi app, above €100, you are entitled to a €10 bonus
Oh yeah, what are you still waiting for? Run to the Google Play Store and download LearnFi app today and make use of it. In order for you to get the 10 euro bonus, don't forget to use my promo code YEYEDARA. It's only apply to the new people that want to download LearnFi app. If you have been using LearnFi before, you are not entitled to my 10 euro bonus on YEYEDARA promo code. So what are you still waiting for? Go and download LearnFi app today and thank me later. They are trustworthy, they are reliable with a good rate. Do not forget to use my promo code YEYEDARA. LearnFi níjà. Ọ̀tọ̀ báyìí. Ara everybody ti balẹ̀ ní Kwara. Gbogbo ohun tó ń gbá lára wọn some years back nígbà tí Yorùbá nation jẹ́ Yorùbá nation tí a pariwo la wípé ẹ wá ẹgbọ́n mọ́ tinú yín àwọn pípù yìí wọ́n ń ṣọmọ ìyá yín wọ́n recognize yín nínú ẹ̀sìn. Ẹ jẹ́ ká jọgbọ́n mọ́ tinú wa ẹ̀yin mùsùlùmí òdodo àwa mùsùlùmí òdodo àtòtítọ́. Ṣé ẹ rí àwọn mùsùlùmí north wọ́n ò accept ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá. Torí wọ́n study wa wọ́n rí dáadáa bá ṣe ń ṣe ẹ̀sìn nílẹ̀ Yorùbá nínú gbogbo ilẹ̀ Nàìjíríà. Ilẹ̀ Yorùbá tó bá sọ wípé ẹ̀sìn àwa la mẹ̀sìn ṣe jù. Ní ọjọ́ Friday ní inú family kan wàárẹ̀ èyí tó jẹ́ mùsùlùmí ni ó lọ kírun ti ẹnìyẹn tí ò lábà wọ́n ó gbà complete ni. Tó bá dọjọ́ ọjọ́ Saturday inú ẹbí iná ló ti máa rélé tó múra tó ń lọ sí ìlédìí awo. Tó bá gbé ìlédìí awo ṣọ́sọ́ pé lọ ń gé orí ń bẹ̀ ni wọ́n kọ orin bí ìgbà téèyàn lọ sí mosque bí ṣọ́ọ̀ṣì náà ni wọ́n ní hymns tí wọ́n orin àkọwọlé wọ́n ní bó ṣe ń dá ọrẹ wọ́n ní bó ṣe ń jó wọ́n ṣe ń ṣoríṣiríṣi onílé àwọn onílé wọn. Connection náà ń lọ bó ṣe ń lọ nínú church bó ṣe ń lọ nínú mosque wọ́n wà connected wọ́n ṣe nǹkan re. Tó bá wá di ọjọ́ Sunday ní inú ẹbí kan náà ní o èyí tó gba Kristẹni ó di church ó gbà tán náà ni o láìkù. That is ẹ̀yà Yorùbá. Ìdí nìyí tí àwọn mùsùlùmí northern part of Nigeria ẹ gbàgbé gbogbo ilé tó bá ti ń ṣe tán wá bá yín tó ń join yín tó ń ṣe kinní kan eye service lásán ni láti lè penetrate wọnú yín kẹ má mọ̀ nǹkan tó ń ṣe kẹ má mọ̀ plan wọn ni. They have never accepted you as part of them. They believe they are the the best Islamic people in Nigeria. Wọ́n rí ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá bí infidel aláìmọ́. Àwa kèfèrí kan náà fi qualify wa nǹkan tó fi qualify àwa Christian àti oníṣẹ̀ṣe ẹlẹ́bọ wọn. Òun náà fi qualify ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá wá nírọ́ ni iye ọdún ní ìgbà tí Yorùbá nation tá à ń pariwo wípé ẹgbọ́n mọ́ tinú yín. Ẹ má jẹ́ kó mi tẹ̀yìn wọ̀gbìn yín lẹ́nu. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfáà ní Kwara ẹ̀yin imam gbogbo yín wá sí yín lọ lálálá bẹ́ẹ̀ ni gbogbo àwọn mẹ́mbà yín nílé kéwú náà máa gbáǹdì níbi comment section ẹ má gbé wá o àwa ò gbà àwa ò ṣe Yorùbá nation wọ́n Nàìjíríà la fẹ́ kíní kan kó tó sí ni wọ́n Yorùbáization there must be Fulanisation there must kìnìkanization. Àwọn Múríkà Akíntọ́lá ń kó wọ́n bẹ̀rẹ̀ sí ní kó sí yín lẹ́nu wọn ò jẹ́ kẹ́ lísì sí wa títí tí omi fi tẹ̀yìn wọ̀gbé ẹ̀yìn Kwara lẹ́nu. Àwọn Múríkà Akíntọ́lá mufti ìwò gbogbo wọn tán lẹ́nu pa lọ́dún náà tẹ́ ò jẹ́ kẹ́ gbọ́ wa. Ǹjẹ́ ẹ rí anybody wọn lẹ́ni kó dìde kó wá máa bá yín ṣe fídíò bó ṣe ń ṣe fídíò nígbà yẹn wípé ẹ má pa wọ́n ní Kwara ẹ fà wọ́n mùsùlùmí sílẹ̀ kó tẹ̀ jẹ́ mi mùsùlùmí nìkan náà máa sọ pé wọ́n protect ń bẹ̀. Ìjọ́ wo lẹ rí àwọn pípù yẹn Múríkà Akíntọ́lá ìjọ́ wo lẹ rí tó bọ́ síta tó wá sunkún bí wọ́n ṣe fẹ́ sọ Kwara dahoro. They are happy because it is their plan. Ṣùgbọ́n kò yé àwọn Múríkà Akíntọ́lá wípé by the time tó bá round up gbogbo ilẹ̀ Yorùbá á kan àwọn náà kò minus àwọn kúrò. Wọ́n á rò yí pé ó máa favour wọn bóyá wọ́n fi wọ́n ṣe olórí àbí wọ́n á hàdí wọn mọ́ gbogbo Cabal group láyé kò sọ́jọ́ tó ń bọ̀ wá hàdí ẹ̀yin sheikh chief imam gba ẹ̀sìn mọ́ wèrè kó gba wèrè mẹ́sìn. Tó bá padà Islamize Nàìjíríà tó bá padà kọ́ńkà ìrànkó òtún àjíire Yorùbá kò sí ọjọ́ tó ń bọ̀ wá mú gbogbo ẹ̀yin sheikh chief imam táwọn wá sọ pé ẹ wá join Cabal kẹ́yìn náà kẹ́ máa jayé fàmílétè tutọ́ tó ń jẹ láyéláyé irú ìyà tó bá fi ń jẹ irú gbogbo everybody òun náà máa fi jẹ yín. Wá wò lé ní lára àwọn brothers wa tó ṣe fídíò yìí wàá rí wípé mùsùlùmí pọ́nbélé ni o ṣe ti rí báyìí wọ́n wá ní gbogbo ọba ilẹ̀ Yorùbá wọ́n lójú tì yín o òun ló sọ bẹ́ẹ̀
ó ní kí ló dé ọba ò wà relevant mọ́ nígbà tó jẹ́ wípé kì í ṣe Ifá ló ń yan ọba mọ́, àwọn politician governor favourite wọn náà máa ń fi síbẹ̀, highest bidder. Ó ní báwo lórí Adé ṣe fẹ́ mọ nǹkan tó yẹ kó ṣe láti protect ibi tó ba lé lórí bí ọba nígbà tó jẹ́ wípé ọba ń gbàgbé ìrùkẹ̀rẹ̀ sí ọ́fíìsì politician. Ó tún tẹ̀síwájú, ó ní báwo lọba ṣe fẹ́ mọ̀ èyí tó yẹ kó ṣe nígbà tó jẹ́ wípé ọba gan gbàgbé orí adé síbi tó ti ń lé kọ́ńtrátì káàkiri. Àtijẹ àti mú yìí ni tẹ bá wá wo pọ̀pọ̀rìpọ̀ àìmọye àwọn ọba tó ń jẹ lásìkò yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn 419 ni wọ́n. 419 ni wọ́n. Sísítà mi, mò ń bẹ fún ẹ, mò ń jà fún ẹ, wọ́n kún orí social media, wọ́n á inbox ẹ, wọ́n á ṣe oríṣiríṣi, wá di olórí. Tó o bá ti lọ gọ́ tí ẹ bá ẹ, àgàgà àwa tá wà labroad, wọ́n ṣọdẹ wa burúkú ni. Wọ́n gba ṣí owó lọ́wọ́ ẹ, mi ìfẹ́ tó o bá rí owó yẹn wọ́n á kógun bọ́ fún ẹ. Àwọn ọba majority kì í ṣe gbogbo wọn bọ̀ majority tó wà sìn, wọn ò níṣẹ́ 419, ẹlòmíì àgbẹ̀ á ṣe 419. Wọ́n láwọn fẹ́ bá ìgbà visa, wọ́n láwọn fẹ́ bá ìtòwé kan, wọ́n láwọn fẹ́ ṣe kinní kan, gbogbo ẹ̀ pátápátá náà máa gba owó yẹn lọ́wọ́ ẹ̀. Ọ̀ ní visa, wọn ò ní contract, wọn ò ní connection kankan tó fẹ́ fún ẹ, àwọn gan wá connection kiri. At the end of it, wọ́n á lọ kó owó yẹn papọ̀, wọ́n á gbà lọ́wọ́ Mary baálẹ̀ jòǹtolo, wọ́n á gbàǹbí, wọ́n á kó gbogbo ẹ̀, wọ́n á lọ fi ra gigantic machine, latest car, wọ́n á wá máa gbé sàn láì, wọ́n á máa fi bùgá wọn, ìwọ rèé wàá máa gbénú, ò ní lè sọ̀rọ̀. Bó o bá lọ fẹ́ lọ bọ́lọ́pàá, àwọn rèé ọlọ́pàá rèé wọ́n jọ wà together ni. Ṣé ti rí wípé omi ti mú báyìí? Mo sọ yìí mo dúró ná. Orúkọ tèmi ò yí padà, Ìyèdára Kowó ni mò ń jẹ́. Má gbàgbé láti bá mi pé ètò yìí síta, má sì gbàgbé láti bá mi like, drop your comment. God bless you as you do so. Bye for now.